Kí ẹ̀yin olólùfẹ́ wa nílé, ẹ dẹ̀ kú àsìkò yìí. Àwa tiyín náà ni o. Orúkọ tèmi ni Sola Olaibi, tí gbogbo èèyàn mọ̀ sí Dr. Gaji, Mr. Gaji, Officer Gaji. Kò sí nǹkan tán lè fi pe Gaji, ṣùgbọ́n àwa ò kì í ṣọkọ òkú. Àwa ní ọkọ àwọn ọmọge tó lálùbáríkà lára. So ẹ má pe tèmi ní Gaji ọkọ òkú. So kọ́kọ́rọ́ báǹkì ọwọ́ tiwa ló dẹ̀ tún wà. Nǹkan tí mo fẹ́ bá wa sọ nípa ẹ̀ ní Okiki Apps. Ṣé rí Okiki Apps yẹn? Ẹ kàn download ẹ̀ sórí fóònù yín kẹ́ máa wo anything wo ìbù lẹ́lẹ̀ wò ń bẹ̀. Kò sí nǹkan tẹ́ lè wò. Fíìmù mi wà ń bẹ̀, fíìmù Kúnlé Afọ́dù wà ń bẹ̀, àwọn fíìmù lóríṣiríṣi wọ́n pọ̀ ń bẹ̀. Ẹ lè bá wa chat tàdé máa dá yín lóhùn direct. Kò sí nǹkan tẹ́ lè ṣe ń bẹ̀. Tẹ́ bá ní ẹnìkan tẹ́ fẹ́ kí fún birthday, ẹ lè wá síbẹ̀ náà. Shout out. So kò sí nǹkan tẹ́ lè ṣe. Bí ẹ ṣe lè get Okiki Apps sórí fóònù yín, ẹ lọ sí Play Store, ẹ search fún Okiki Apps, ẹ download, ó ló bá tán. Ẹ kàn máa wo fíìmù lọ́fẹ̀ẹ́ lọ́n ti yín ni. So gbogbo àwọn fíìmù alálùbáríkà ló dẹ̀ wà ń bẹ̀. Officer Gaji wà ń bẹ̀, Ìjẹ̀bú àti Gaji wà ń bẹ̀, Mirage wà ń bẹ̀, fíìmù lóríṣiríṣi ó pọ̀ ń bẹ̀. So catch you later.